àánú lásán. Wọ́n tún wá ń ṣe gbogbo àwọn billboard àwọn ẹlòmíì lọ gbé bẹ́ẹ̀ pé mọ́gbẹ̀yìn o ibi tàájúdù àṣewọ new year torí tọ́lọ̀ kí ló kàn wọ́ pẹ̀lú Gregorian calendar. Islam gan kò sọ pé kò ṣàdúrà nítorí pé ẹ fẹ́ wọ kàlẹ́ndà ìjìrà tuntun. Kí ló ṣe wá náà rí lẹ́ni tí ó mọ̀ àlùwà lásìfá. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá ní wọ́n á sàlùwà làwọn gbẹ̀bùn wọ́n fèlè tó ń tí kó lẹ́bùn nù wàláì wọ́n fèlè. Ẹni tí sùfẹ́ rùkú ńkọ́ tí sùfẹ́ níforí kalẹ̀ kí dákun tó lọ àkẹ́sìn wa kún kankan a sì fẹ́ wà lí Jánnà ìsìláàmù tó kà kún. Ọlọ́run adúpẹ́ fún ọ adúpẹ́ fún ọ ayé àyàn lẹ́nu àwọn mùsùlùmí mi náà odó ó ti tì wọ́n lọ dí ìrégbé àwọn náà lè lọ péjọ àwọn aláìlórí lọ́ọ̀kan ní ìsinyìí báyìí àwọn gan ò tiẹ̀ mọ̀ pé mùsùlùmí làwọn máa wọn làwọn ṣàdúrà táwọn fi wọ new year tajud abẹ́ ẹ̀gbọ́n ni tajud tahajud ẹnìkan pè mí lánàá ó ní ẹjọ́ sà ẹ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan wípé kí mùsùlùmí ọmọ ìyẹn náà fìlà àti wọ ọdún tuntun Gregoria actually àwọn kan wà nù àti gbọ́rọ̀ yẹn ó ṣe bákànbákan létí wọn ní kí ni bákànbákan náà ó nítorí tí wọn bá lọ ṣe tàjúdù àti wọ new year yẹn tẹ́ ń sọ pé kò dáa yẹn churches làwọn mi ọlọ mọ ní kí wọ́n lọ ṣé torí kí wọ́n lọ church làwọn máa parọ́ mọ́ lọ láwọn ọbẹ̀ sí ọlọ́wọ́n bá jẹ́ mo tẹ̀ sí bọ́rọ̀ gidi lọ fẹ́ sọ ni nǹkan ọ̀dà nǹkan ọ̀tọ̀ ọ̀n fẹ́ kí n máa paláró àbí ẹ̀kọ́ ni sẹ́yìn ọ̀kẹ́ bá ṣe bẹ̀sìn jẹ́ Nàìjíríà nù torí káwọn èèyàn ọmọ bá bínú a máa mú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìníkíni mú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dàbí ehoro tá a fẹ́ mú so ẹ̀sìn Ọlọ́run pé tó o bá lọ bí adádá lẹ́ni finish ẹni tó bá gbọ́yé gbọ́yé ẹni tí ó sì gbọ́yé ebi ó ti gbọ́ kọ́kọ́ dáa ó ní tó sọ fọlọ́njọ́ gbẹ̀ndàlùkìyà múra kalẹ̀ kọ́ gba lọ́ọ̀yà tó ń torí ẹ̀kí lẹ́ wá lọ wọ́n ti wá gbé tó bá ti jẹ́ pé ọjọ́ alárùbá ló bá bọ́ sí ni alárùbọ́ ń kọ́kọ́rọ́ nù ẹgbọ́rọ̀ alárùbọ́ alágàdàgodo ń kọ́ àánú lásán. Wọ́n tún wá ń ṣe gbogbo àwọn billboard àwọn ẹlòmíì lọ gbé bẹ́ẹ̀ pé mọ́gbẹ̀yìn o ibi tàájúdù àṣewọ new year torí tọ́lọ̀ kí ló kàn wọ́ pẹ̀lú Gregorian calendar. Islam gan kò sọ pé kò ṣàdúrà nítorí pé ẹ fẹ́ wọ kàlẹ́ndà ìjìrà tuntun. Kí ló ṣe wá náà rí lẹ́ni tí ó mọ̀ àlùwà lásìfá. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá ní wọ́n á sàlùwà làwọn gbẹ̀bùn wọ́n fèlè tó ń tí kó lẹ́bùn nù wàláì wọ́n fèlè. Ẹni tí sùfẹ́ rùkú ńkọ́ tí sùfẹ́ níforí kalẹ̀ kí dákun tó lọ àkẹ́sìn wa kún kankan a sì fẹ́ wà lí Jánnà ìsìláàmù tó kà kún sọ́dọ̀ kọ́sọ́ wa ti ka ìsìláàmù kún ó rí bídíà tẹ̀bàtì torí di eléyìí kí ló wá lọ́bẹ̀ wọ́n á yan náfìlà àti wọ new year kí ni ọdún kankan ọ̀bẹ̀rẹ̀ fáwa lónìí wàláhì kò sí ní abẹ́ fi ṣe kékeré wọn náà lọ wo dictionary rẹ̀ gbogbo àwọn January February March April di December kò wò ó rí kókó sáwà ń bẹ̀ torí pé àwọn Roman Empire tí wọ́n lọ́ọ̀jì kàlẹ́ndà yẹn òòṣà tí wọ́n ń bọ láwọn ayé john àwọn orúkọ wọn wọ̀ bẹ̀ ta ló bọ́ ọmọlẹ́yìn Paul náà débi tí wọ́n adé tí ì bá sàwọn Róòmù Paul lọ́hùn náà ibi bẹ́ẹ̀ náà ló ti wá tí ì bá jẹ́ pé àdánwò wọn fi ń sanwó oṣù fún ọ kí ló fẹ́ fi sí ọjọ́ bó ti ṣe jẹ́.